دعوة ربانية Divine Call. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين ولا عدوان إلا على الظالمين. وأصلي وأسلم على خير خلق الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه. adáwọ̀pẹ́ fún ọlọ́run, ìkẹ́ ọlọ́run wọlá ọlọ́run kó máa bá Nábì Muhammad sallallahu alayhi wa sallam. A fẹ́ pèrà wá sí àkíyèsí kan èyí tí ó ṣe pàtàkì tó sì ṣe kókó, léyìí tó já sí wípé ó wà nínú ohun tá a fi ṣayé, tá fi ráyé ṣe, tálkìyámà náà fi ní bàjẹ́. Àwọn ẹlẹ́kọ̀ọ́, àwọn onímímọ̀, wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ fẹ́ni tó bá fẹ́ kọ́, fẹ́ni tó bá fẹ́ learn. Téèyàn bá wá kẹ́kọ̀ọ́ tó bá wá lo ẹ̀kọ́ yẹn, ó dàbí ẹni tó ní oògùn tí oògùn náà jẹ́ oògùn tá ń sọ yìí, òun ni oògùn tá fi wo àárẹ̀. Tẹ́nìyàn wá ní oògùn yẹn lọ́wọ́ tó wá lò ó, torí kò sáǹfààní nínú kéèyàn ó ní oògùn tí a fi wo àárẹ̀ kan kóògùn náà wá jẹ́ oògùn tó dáa, kò sí bó ṣe fẹ́ dáa tó, àìlò rẹ̀ kò ní jẹ́ kéèyàn ó ní àlàáfíà ara. Gbogbo ẹni tí ń gbáyé, òun ló fẹ́ lo ayé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, ṣùgbọ́n kìí ṣe gbogbo wa la fi ṣiṣẹ́ rẹ̀, la fi rìnrìn rẹ̀, la fi ń sọ̀rọ̀ rẹ̀. Gbogbo wa la fẹ́ ìfọ̀kànbalẹ̀ láyé, ṣùgbọ́n ní àwọn àṣírí kan àbáwọn àṣe kan tó já sí pé téèyàn bá ṣe yóò ní ìfọ̀kànbalẹ̀ láyé, yóò sì lo ayé pẹ̀lú ìdùnnú, yóò lo ayé pẹ̀lú àlàáfíà inú ọkàn. Ìkan nínú àwọn ẹlẹ́kọ̀ọ́, nínú àwọn olóye, òun ní ń pè wá sákèésí wípé ijtanib sab'a khisalin yastarihu jismuka wa qalbuka wa yaslamu 'irduka wa dinuka. Ìwọ ọmọ ìyá mi, jìnà sí nǹkan méje. Tó bá jìnà sí, ara rẹ̀ ó balẹ̀, ọkàn rẹ̀ ó balẹ̀, ìjọmọlúwàbí rẹ̀ ó lálàáfíà, ẹ̀sìn rẹ̀ ó lálàáfíà. Tó bá jìnà sí nǹkan méjèèje, ìtumọ̀ rẹ̀ ni wípé tó bá jìnà sí méjèèje, ara rẹ̀ ò ní balẹ̀, ọkàn rẹ̀ ò ní balẹ̀, ìjọmọlúwàbí rẹ̀ ò ní lálàáfíà, ẹ̀sìn rẹ̀ ò ní lálàáfíà. Ó ní alákọ̀ọ́kọ́. So fún gbogbo ẹni tó bá wò pé rárá, ẹnu ọdún tó ń fẹ́ lò láyé, òun fẹ́ lò pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, òun fẹ́ lò pẹ̀lú kára àwọn ó balẹ̀, kára àwọn ó yá, òun fẹ́ lò pẹ̀lú kíjọmọlúwàbí òun ó lálàáfíà, òun fẹ́ lò pẹ̀lú kẹ́sìn òun ó lálàáfíà. Ó ní la tahzan ala ma fataka, la tahzan ala ma fataka. Gbogbo ohun tó bá ti ṣe ọ́, má bànújẹ́ lé lórí mọ́. What has come and gone, ó ti ṣẹlẹ̀,
má banújẹ́ lé lórí, má gbà fọ́lọ́run lé lórí. tó bá ṣe bẹ́ẹ̀ ara rẹ̀ ó padà wá balẹ̀, ọkàn rẹ̀ ó balẹ̀, ìjọmọlúwàbí rẹ̀ ó lálàáfíà, ó ní rìnrìn kùnrin, ó ní sọ̀sọkúsọ, ó ní hùwàkíwà, ó ní ṣe tí ó bó kọ mọ̀lẹ́bí ẹ jẹ́ látara tó ti ṣẹlẹ̀ sí ẹ tó sì ti lọ. La tahzan ala ma fataka. tó bá já sí pé o bá fẹ́ lálàáfíà, o fẹ́ lo ìfọ̀kànbalẹ̀ láyé. ẹlẹ́kejì, wala tahmal hamma ma lam yanzil bika. La tahmal hamma ma lam yanzil bika. ohun tí ò tí ṣe ọ́, má jẹ́ kí ẹ̀rù rẹ̀ ó bà ọ́ débi wípé ò ní rí nǹkan míì ṣe mọ́ láyé. bó ló ṣe kó lẹ́mìí tó fi lo ìṣẹ̀mí rẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀, tó ṣe lo ayé rẹ̀ pẹ̀lú kára rẹ̀ ó lálàáfíà? bó nìyẹn ṣe fẹ́ possible? bó nìyẹn ṣe fẹ́ ṣeéṣe? ní tí ò tí ṣe ọ́, lápèjúwe wọ́n ń dáwọn èèyàn dúró níbi iṣẹ́ yìí, wọ́n náà wá retí pé tiẹ̀ fẹ́ dé. bó bá yí pé ń bẹnu kádàrá pé wọn ò ní dáwọ̀ dúró ń kọ, ó ti ṣàárẹ̀, ó ti fàárẹ̀ ṣe rẹ̀ léṣe, àárẹ̀ inú ọkàn, distress ó ti wọlé, stress ó ti gbogbo ẹ̀ ó ti. La hawla wala quwwata illa billah. ìyẹn ní nínú àwọn ẹlẹ́kọ̀ọ́, nínú àwọn onímọ̀ ni wọ́n fi ní walid dunya ودائع في قلوبهم بها جرت القطيعة والوصال وللدنيا ẹ̀rínú ayé tá a wà yìí ودائع في قلوبهم بها جرت القطيعة والوصال. àwọn èrò kan bẹ tí máa bẹ nínú ọkàn tó já sí pé ẹni tó lọ́kàn yẹn tó bá gbé àwọn èrò yẹn sínú ọkàn yẹn, kí ni ó padà ṣẹlẹ̀? yóò ṣe sábà bí àwọn wo ni ó bá ṣe, yóò sì ṣe sábà bí àwọn wo ni ó jìnà sí. àwọn èrò ọkàn wa ń gbà míì ó lágbára débi wípé òun ni yóò determine ìṣe wa, ìbáṣepọ̀ wa, ọ̀rọ̀ tá a sọ àti ìwà tá a hù. nígbà míì ó sì lè já sí pé ní gbogbo àwọn èrò tí ń bẹnu ọkàn yìí yóò mú èèyàn sọ ọ̀tá dọ̀rẹ́, yóò mú èèyàn sọ ọ̀rẹ́ dọ̀tá. ẹni tó yẹ kó súnmọ́ ó jìnà sí, ẹni tó yẹ kó jìnà sí ó súnmọ́ látara tó gbéṣẹ́ mi. nígbà tó bá ti fi mọ t'Ọlọ́run, tó fi mọ Ọlọ́run. tukhawifu ma la'allaka la tarahu wa tarjuhu ma la'allaka la tanalu. ó ní àwọn èrò ọkàn wa tukhawifu ma la'allaka la tarahu yóò máa dẹ́rù bà wá débi wípé ẹ̀rù tí ń dábà wá yẹn ó lè wà nù kádàrá Ọlọ́run pé kò ní ṣe wá. wàtàrójú ma la'allaka la tanalu. nígbà míì èyí ó sì máa retí nítorí pé ó ti fọkàn sí pé kíní òun ò rí, òun ò rí, òun ò rí, ó sì ṣeéṣe kó má já sí pé yóò rí láyé. òun ló fi gbogbo ọ̀rọ̀ mọ Ọlọ́run. má dẹ́rù bára rẹ̀. ó ti yé. la tahmal hamma ma lam yanzil bika. in tí ò tí ìṣẹlẹ̀ sí ọ, má gbé lọ́kàn, má gbé sọ́kàn, má gbé sórí. do not allow it to preoccupy your mind. má jẹ́ kí ó wà nínú ẹ̀mí rẹ kó máa rò lọ rò bọ̀. fi gbogbo ọ̀rọ̀ mọ Ọlọ́run tó bá fẹ́ ṣe kíni, tó bá fẹ́ lo ìgbésí ayé ìfọkànbalẹ̀. ìkánú àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ fún wa, ó ní wala'alla ma
تخشاه ليس بكاهن ولعل ما ترجوه سوف يكون mélòó ní nǹkan tó ń bẹ̀rù ليس بكاهن kí ni yóò sì ní ṣe ọ́ ó sì ti fẹ̀rù yẹn parẹ́ ó lè wà nù kádàrá Ọlọ́run pé kò ní ṣe ọ́ in tí ò tí ṣẹlẹ̀ sílẹ̀ wọ́n gbé sọ́kàn ولعل ما ترجوه سوف يكون in tó sì fọkàn sí tó fẹ́ bó ṣe fẹ́ kọ́rọ̀ rí orí ró níwọ̀nba Ọlọ́run lè padà gbà á fún ọ má jẹ́ kí ìrònú rẹ̀ ó pọ̀ lẹ́mìí rẹ̀ débi pé tí kíní ò bá padà ṣe yóò wá di àárẹ̀ yóò dá ìsàn tó wò tí ò ní sàn ولعل ما هونت ليس بهين ولعل ما شددت سوف يهون mélòó ni in tó pè ní in tó rọ̀ tó sì ní padà bá ní rírọ̀ mélòó ni in tí wà pè ní in tó le tó sì padà bá ní rírọ̀ a ní ó fi gbogbo ọ̀rọ̀ sọ́wọ́ Ọlọ́run tó bá fẹ́ ní fọ̀kànbalẹ̀ nítorí pé ayé tó wà yìí ìwọ kọ́ ló ní Ọlọ́run ló láyé Ọlọ́run ló dáa ìwọ tó sì wáyé kìí ṣe pé o kọ application ipò fẹ́ wáyé gbogbo wa bára wa láyé ni ẹni tó láyé yẹn ni kó darí ọ̀rọ̀ padà sí lọ́dọ̀ ẹlẹ́kẹta nínú tó jìnà sí la talumi nnasa ala ma fika mithli la talumi nnasa ala ma fika mithli má búyàn kan má báyàn wí lórí tó jẹ́ pé kí ní ìyẹn irú rẹ̀ ń bẹ lára rẹ̀ ó ní sinmi láyé torí pé èèyàn nìwọ náà ìntẹ́nìyàn ṣe tí ò dá ìwọ náà ń ṣe wà ń bá wí nínú ọkàn rẹ̀ ó ní nísinmi ó ti yé psychologically ó lè sinmi nítorí wípé bó ṣe ń sọ yẹn náà ni ó máa rúgbìm nínú ẹ̀mí rẹ̀ ẹlẹ́kẹrin nínú nǹkan méje tá jìnà sí bí ẹ bá fẹ́ kó wọn nísinmi láyé tó sì fẹ́ lo ayé lẹ́nu wọn bá ń tó fẹ́ lò láyé pẹ̀lú fọkànbalẹ̀ la tatlubi aljazaa ala ma lam ta'mal má retí ẹ̀san iṣẹ́ tó ṣe má retí ẹ̀san iṣẹ́ tó ṣe tó bá retí ẹ̀san iṣẹ́ tó ṣe tó bá padà rẹ́san yẹn ó ní gbádùn ayé okay in the first instance kí ló dé tó ń retí ẹ̀san iṣẹ́ tó ṣe kí ló dé tó ń retí pé kéèyàn ó bùn ọ́ lówó kí ló ṣe tí ó fi bùn ọ́ lówó tí ò bá bùn ẹ lówó wà máa wá bínú tí ò bá bùn ẹ lówó inú máa wá bí ẹ látara rẹ̀ ó wà ní gbádùn ìgbádùn inú ọkàn ìyẹn dẹ̀ lé la tatlubil jazaa ala ma lam ta'mal òun lẹ́lẹ́kẹrin ẹlẹ́karùn wala tanzur bi shahwatin ila ma lam tamlik má fi ojú adùn fi wo tí è ṣe tiẹ̀ kí lè yóò sì jẹ́ tèmi ilé tí è ṣe tiẹ̀ ó wá ń fojú adùn wò owó tí è ṣe tiẹ̀ ó ń fojú adùn wò ó ní sinmi láyé mọ́tò tí è ṣe tiẹ̀ ó ń fojú adùn wò ntọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn ṣàdúrà fún kó wá bẹ lọ́hun títí ẹ òun wá ń ro in tí è ṣe tiẹ̀ òun rò pé kó jẹ́ tiẹ̀ wọ́n ló ṣe fẹ́ ní ìsinmi láyé ìwọ fúnra ẹ ló ń fa ìnísinmi yẹn tí ẹ bá dẹ̀ ti fà á tó yẹ pé òun fúnra ẹ ló fọwọ́ ara ẹ̀ fà á ló ti yé bó ṣe fẹ́ bá kú nìyẹn illa bi rahmatin min Allah àfi pẹ̀lú àánú Ọlọ́run bí a bá béèrè rẹ̀ nínú kó béèrè àánú Ọlọ́run kó sì ṣe ìtọ́pasẹ̀ rẹ̀ òun lọ̀rọ̀ tá ń bára wa sọ ẹlẹ́kẹfà
ولا تغضب على ما لم يضر غضبك tó bá fẹ́ sinmi láyé tó fẹ́ ní sinmi láyé nínú tó ṣe òun náà ni wípé la taghdab má bínú sí ẹni tó jẹ́ pé ìbínú rẹ̀ kò ṣe nǹkankan fún ìyà ló tún jẹ ń bẹ̀ má bínú sí tó bá lò làákàyè má bínú sẹ́ni jọ pé ìbínú rẹ̀ ò ṣe nǹkankan fún kò múnira kan bá dípò bẹ́ẹ̀ ìyà ló tún rí nínú rẹ̀ gbogbo ẹni tó jù ọ lọ ní gbogbo ọ̀nà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ kódà bó bá bí ọnú àárín wa àtọ́lọ́run ló fọ̀rọ̀ lọ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹlẹ́keje wala tamdah ma lam ya'lam min nafsihi khilafa dhalik mọ́yìn ẹni tó jẹ́ pé n tó fi ń ròyìn rẹ̀ yẹn ìdàkejì rẹ̀ ní bẹ lọ́wọ́ ẹ̀ in tó fi ń ròyìn rẹ̀ ìdàkejì rẹ̀ ní bẹ lọ́wọ́ rẹ̀ nínú ọ̀rọ̀ nínú ìṣe nínú wà in tó ń sọ yẹn ò ń ṣòótọ́ ń pa rẹ̀ bó ló ṣe fẹ́ sinmi nínú ọkàn rẹ̀ kò síbẹ̀yẹn ṣe fẹ́ parọ́ nínú ọkàn rẹ̀ bó bá ṣagídí ni yóò mọ̀ pé irọ́ lòun pa yóò sì padà kan nínú yọ ẹni tí èso ọlọ́rẹ̀ tẹ́ ń pè lọ́lọ́rẹ̀ yóò padà hu ìwà rẹ̀ fún ọ in tó rò pé ó bá pàdé lọ́dọ̀ rẹ̀ tó fi ń ròyìn rẹ̀ pẹ̀lú tí èsì ti ẹ̀yẹn in tó jẹ́ ti ẹ̀yẹn yóò lò fún ẹ̀ ó wà bára rẹ̀ nínú ìbànújẹ́ pé pẹ̀lú gbogbo bó ṣe ròyìn rẹ̀ náà pẹ̀lú gbogbo bó ṣe ṣe tó torí pé àníyàn ti ẹ náà dá gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni àwọn nǹkan tó já sí pé ń bẹ nínú téèyàn jìnà sí ó ti yé téèyàn ó fi lálàáfíà tẹ́sìn rẹ tí ò fi ní bàjẹ́ ìjọmọlúàbí rẹ kò ní bàjẹ́ ọkàn rẹ ó balẹ̀ ó fi gbogbo ọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba tó ní ó wáyé ọba tó sì padà lọ bá